Assalamu alaikum jọmọ́ yàlí muslimina wàlí muslimat. Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Kàfáyà Umu Abdulmalik iná Ọlọ́run tàn just for Islam ló tún mú ìtàn kékeré yìí wá fún yín ní èní. Báwo ni ọmọbìnrin àbí ọmọkùnrin ṣe ń wá ọkọ tàbí ìyàwó tí ó tọ́ súnà fún wa? Ẹ bá wa ká lọ nínú ìtàn yìí. Ọmọkùnrin kan wà, ó yááyì, ó ka ìwé púpọ̀, ó sì ní ìmọ̀, ó nímọ̀ ìsìláàmù bó ti ní ìmọ̀ ìwé ti òyìnbó náà. Àwọn òbí ẹ̀ wò títí wọ́n ní ó ti tó fún ọmọ náà láti ní aya. Èyí ti wá bẹ̀rẹ̀ sí ní bọ́ sí ìwọ̀sí ìdójútì fún wọn. Ṣùgbọ́n ọmọ náà dáhùn yìí pé ọmọ obìnrin tí ó ní mọ́ọ̀nì tí ó ń sin ẹ̀sìn ni òun fẹ́. Àwọn òbí ẹ̀ wọ́n wo gbogbo ìlú lọ láàrin àwọn ọ̀rẹ́ wọn, láàrin ẹbí láti wá ìyàwó fún ọmọkùnrin yìí náà. Gbogbo ẹni tí wọ́n bá rí á ní kò tẹ́ òun lọ́rùn. Ọmọ náà ìwà ẹ̀ dáa, ó ní sùúrù, ó ṣe ó mọ̀, á ní kò tẹ́ òun lọ́rùn. Ó bá dijọ́ kan wọ́n bá rí ọmọbìnrin kan tó ń ṣe ẹ̀sìn, wọ́n mú lọ sí ilé àwọn ọmọ náà wípé àwọn òbí ọmọ náà dáa, ọmọ náà sì dáa, ó ń kírun, ó dẹ̀ ń ṣe ẹ̀sìn. Wọ́n wá fi àwọn méjèèjì sílẹ̀, wọ́n ní kí wọ́n bára wọn sọ ọ̀rọ̀ kán lè bẹ̀rẹ̀ sí í mọra wọn. Ọmọ ọkùnrin náà ó gbà wípé kí obìnrin náà kó kọ́kọ́ sọ ọ̀rọ̀ tiẹ̀ nítorí ọmọkùnrin náà jẹ́ onísùúrù àti oníìmọ̀ jọjọ. Ọmọbìnrin náà ó béèrè oríṣiríṣi lọ́wọ́ ẹ̀, kìwé mélòó lo kà, kíní mélòó lo ṣe, igbá mélòó lo mọ̀. Gbogbo ẹ̀ ni ọmọkùnrin náà sì dá lóhùn. Nígbà tí ó délẹ̀, ọmọbìnrin náà wá béèrè lọ́wọ́ ọkùnrin yẹn pé ǹjẹ́ o ní ìbéèrè kankan fún òun? Ó ní bẹ́ẹ̀ ni, mo ní ìbéèrè mẹ́ta. Ìyẹn ní ìbéèrè mẹ́ta péré. Ó ti dà, n ó dáhùn ìbéèrè mẹ́ta ẹ̀. Ní àkọ́kọ́ ó bá ní, ta ni ìwọ fẹ́ràn jù ní ilé ayé? Ọmọbìnrin náà ní, ìyá mi ni. Ó ní lóòótọ́ o sọ fún mi pé o ka kùránù púpọ̀. Ǹjẹ́ o tiẹ̀ mọ ìtumọ̀ ìkan ṣoṣo nínú àwọn súrà ẹ nínú kùránù yìí? Ó ní mi ò tí ì ráyè láti kọ nísìnyí, nígbà tí àyè bá wà n ó kọ. Ó bá ní ìkẹta òun ni wípé kí ni ìdí tó jẹ́ wípé mo gbọ́dọ̀ fẹ́ ládùúrú gbogbo àwọn obìnrin tí wọ́n dáa jù ẹ́ lọ tí wọ́n ń fẹ́ mi? Kí ni ìdí tí mo fi gbọ́dọ̀ fẹ́? Ìyẹn ni kó dá mi lóhùn. Ni ọmọbìnrin náà bá bínú, ló bá jáde, ló bá lọ bá àwọn èèyàn ẹ̀, ló ní kí ọmọkùnrin yìí kó jáde nínú ilé òun kíá, òun ò nírú ọkùnrin yìí fẹ́. Inú àwọn òbí ọmọkùnrin náà ò dùn rárá pẹ̀lú bí ọmọbìnrin yìí ṣe bínú wá. Wọ́n kúrò ní ibẹ̀ pẹ̀lú ìbànújẹ́ nítorí wọ́n mọ̀ yìí pé ẹbí tó dáa ni àwọn ẹbí ọmọbìnrin náà. Wọ́n wá dé iwájú, wọ́n wá ń bi ọmọ wọn yìí pé kí ni nǹkan tó dé? Ó ní mo béèrè ìbéèrè mẹ́ta ní ọwọ́ obìnrin nì. Àkọ́kọ́ ní ìyá òun nìkan ni òun fẹ́ràn jù. Ṣùgbọ́n tí ẹ bá wò ó, kí èèyàn tó lè jẹ́ mùsùlùmí gidi, Ọlọ́run ọba nìkan ló gbọ́dọ̀ fẹ́ràn jù. Lẹ́yìn náà ni ànábì Muhammadu sallallahu alaihi wasallam. Ìyẹn ni ó ń jẹ́ wípé èèyàn ti di mùsùlùmí nìyẹn. Àwọn òbí ẹ̀ sì rí i pé àwọn ò rí nǹkan kan tó bàjẹ́ nínú ìdáhùn ọmọbìnrin náà. Ó wá ní ó dáa náà, mo tún wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ ó mọ súrà kankan? Ó lóun ò tí ì ráyè láti kọ́ ìtumọ̀ súrà kankan, àmọ́ gbogbo àwọn kùránì yẹn ló mọ̀ lákọ̀ọ́ sí orí láì mọ̀ túmọ̀ ẹ̀. Pé ẹnikẹ́ni tó bá dẹ̀ wà ní ilé ayé yìí tí ò bá fi àyè sí ilẹ̀ láti wá ìmọ̀, bí òkú ènìyàn ni ẹnìyẹn jẹ́. Ọmọbìnrin yìí kẹ̀dẹ̀ rèé, ó ti gbé nílé ayé fún 20 ọdún, kò wá ìmọ̀, kò mọ ìmọ̀. Báwo ni ó ṣe jẹ́ pé òun ṣe máa fẹ́ obìnrin tí ò ní ìmọ̀? Nítorí tí a bá fẹ́ obìnrin tí ò ní ìmọ̀, kí ló fẹ́ kọ́ ọmọ wa? Nítorí pé obìnrin ni ilé ìwé tí ń bẹ ní ilé ayé. Àwọn ìyá wa, àwọn ní ilé ìwé gíga tó ń bẹ nílé ayé tí wọ́n ó kọ́ ọmọ. Kí ni irú obìnrin tí ò ní ìmọ̀ bẹ́ẹ̀ ó fẹ́ fi kọ́
ọmọ. Ìkẹta tí mo wá béèrè lọ́wọ́ ẹ̀, mo kàn béèrè lọ́wọ́ ẹ̀ nítorí kí n lè mọ̀ bóyá obìnrin tó ní sùúrù ni àbí obìnrin tí ò ní sùúrù. Ó sì jẹ́wọ́ ara rẹ̀ pé òun ò ní sùúrù. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé kí ẹnikẹ́ni kó má ṣe bínú, kí ẹnikẹ́ni kó má ṣe bínú, kí ẹnikẹ́ni kó má ṣe bínú nítorí ìbínú ti ṣètánì ni. Obìnrin gbọ́dọ̀ mọ bó ṣe máa pa ìbínú mọ́ra sí aráàta ká má ìwá ìtí sọ ọkọ ẹ̀. Kí ni àwọn nǹkan tí à ń wò mọ́ àfẹ́sọ́nà ọkùnrin tàbí obìnrin ní ara? Ìwà, ìmọ̀, kì í ṣe ẹwà o. Bí ó ti ń ṣe ẹ̀sìn náà, bó ṣe lè ṣe ìwàásù fún àwọn ọmọ, ìdáríjìn, ẹni tí ò kì í bínú, ìfẹ́, àti ẹni tó lè farada nǹkan, kì í ṣe ẹni tó ní ìfẹ́ ojú rárá. Ẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run Subhana Ta'ala àti Muhammadu sallallahu alayhi wa sallam, ìyẹn ó ṣe pàtàkì jù. Ẹni tó ní ìmọ̀ ẹ̀sìn Islam ó ṣe pàtàkì jù fún wa tí a bá fẹ́ fẹ́ ọkọ ni àbí tí a bá fẹ́ fẹ́ ìyàwó, àti ẹnikẹ́ni tó jẹ́ wípé ó lè pa ìbínú rẹ̀ mọ́ra tí ò dẹ̀ sì ní gba ìgbàgbàkúgbà. Àtọkùnrin àtobìnrin ló bá wí o. Inshallah, Ọlọ́run kó bá wa oníkálukú wa wá ọkọ rere àti ìyàwó rere láti ọ̀dọ̀ rẹ̀ wá. Ọ̀rọ̀ mi kò ju báyìí lọ o. Wabilahu taofiki, alhamdulillahi rabbil alamin. Mo fi àkókò ọ̀wọ̀ yìí kí àbúrò mi Olúwatóyìn àti ọkọ rẹ̀ Ìbùkún Àjàyí pé ẹ kú oríire ti ìyàwó. Ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o. Adùn la máa rí níbẹ̀ o. Irú èyí la máa rí o. Àmín o. Màsálàm.